wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Tuesday, July 8 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ẹ sì má gbàgbé láti follow kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ṣeéṣe kẹfẹ́ ní ìpòrúru ọkàn díẹ̀ látàrí àwọn kan tó pọ̀ fún yín lọ́rùn tẹ́fẹ́ ṣe lọ́jọ́ tòní, tó sì máa fẹ́ jẹ́ kí ó dàbí ìgbà pé ọjọ́ tòní máa wà stressful díẹ̀, tàbí kí àwọn ìbàlẹ̀ ọkàn àwọn kankan tá máa ṣe dàrúdàpọ̀ bákan lọ́kàn yín. Lọ́jọ́ tòní kẹ́ gbìyànjú láti rí dájú pé ẹ gádà tọ́tì yín papọ̀, kẹ́ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, kẹ́ make sure pé gbogbo nǹkan tó ṣe kókó fún yín láti ṣe lénìí ni ẹ ṣe láṣeyanjú, kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa, ẹ believe nínú ara yín, kẹ́ nígbàgbọ́ nínú ara yín, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ sì ṣe nǹkan yín létòlétò lénìí pẹ̀lú. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ó ṣeéṣe kọjọ́ tòní kó rí bákan bákan, ó lè má fi bẹ́ẹ̀ rí bí ẹ ti ṣe plan rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látàrí àwọn kan tó dàbí ìgbà pé kùdìẹ̀kudiẹ tẹ́ ẹ̀ ti yanjú, tàbí pé àwọn tó ṣe pé ẹjọ́ ń ṣiṣẹ́ kọ́ máa wòlé láwọn fẹ́ gbárùkù tì yín rárá. Lénìí ẹ ní láti rí dájú pé mú sùúrù lè yán ràn yín lọ́wọ́ lórí ohunkóhun pátápátá lọ́jọ́ tòní, tí nǹkan sì máa padà rí bí ẹ ṣe ń fẹ́ kílẹ̀ tó ṣú. Ẹ mọ́kàn ara yín balẹ̀, ẹ gbà láfíà láàyè, kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, lénìí ó ṣeéṣe kí ara fẹ́ máa ya yín gágá, ó sì ṣeéṣe kí ẹ fẹ́ gbégbèsẹ̀ àbí ṣe nǹkan kan láláì jẹ́ pé ronú jinlẹ̀ nípa rẹ̀ rárá, tàbí kí ẹ fẹ́ máa wà playful bákan lénìí ó ṣeéṣe kí ènìyàn kan tó ṣe pé ó jọ́ rẹ̀ tẹ́ jọjọ́ rẹ̀ tímọ́tímọ́ láti jọ́ mẹ́ta, tàbí tẹ́ ti ríra fún àwọn bí ọdún mélòó kan sẹ́yìn, kẹ́tújọ́ padà ríra yín lọ́jọ́ tòní ó. Lénìí tẹ́ bá fẹ́ kí ìbáṣepọ̀ yín dára kó dánmọ́rán sí, ọwọ́ yín báyìí ló wà. Ẹ̀yin láti rí dájú pé ẹ fẹ̀lẹ̀ bá wọn ṣe, ẹ fẹ̀lẹ̀ bá wọn sọ̀rọ̀. Ó ṣeéṣe kí ìfẹ́ yín méjèèjì kó túbọ̀ rinlẹ̀ dáadáa tí ẹ bá decide láti fẹ́ jẹ́ kí ó rinlẹ̀. Ọwọ́ yín náà ni decision yẹn wà lénìí, tó sì jẹ́ pé tí ìbáṣepọ̀ yín yẹn bá wá dára, á bí dáadáa nù gbèsè ayé yín méjèèjì. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ẹ wà dáadáa sáwọn èèyàn lénìí, ẹ má wà lọ́nà àìtọ́ o, látàrí pé tẹ́ bá wà lọ́nà àìtọ́ ó lè fà á táwọn èèyàn ó dàbí ìgbà pé wọ́n máa fẹ́ jìnnà sí yín, tí yín ò sì ní mú inú yín dùn lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ mú sùúrù lórí ohunkóhun pàápàá láwùjọ yín lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí àwọn kankan fẹ́ jẹ́ kí ẹ wà emotional bákan, tí yẹn lè fẹ́ bí àwọn àìbalẹ̀ ọkàn díẹ̀díẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kẹ́ má yára gbégbèsè àbí yára pinnu láláì ronú jinlẹ̀ rárá. Ẹ wulẹ̀ gbajúmọ̀ iṣẹ́ lénìí, kẹ́ lè rore gbámú, ẹ free mind yín, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, inú yín máa dùn, ẹ sì máa ní ìfọ̀kànbalẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn èròǹgbà tẹ́ ń gbà lérò ó dàbí ìgbà pé gbogbo ẹ̀ máa wá sí ìmúṣẹ lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní ó sì ṣeéṣe káwọn kan tó ṣe é kó ṣe kókó fún yín láti mójútó, kẹ́ ó lẹ̀ mọ̀nà tẹ́ fẹ́ gbé gbà lọ́jọ́ tòní. Àwọn kan tó bá dẹ̀ sì ti ń dàbí kùdìẹ̀kudiẹ tó ti ń fa ìbalẹ̀ ọkàn fún yín láti jọ́ mẹ́ta, gbogbo ẹ̀ lè padà ní solution lọ́jọ́ tòní o, tó sì jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé àṣeyọrí lẹ máa ṣe lénìí. Ẹ wulẹ̀ la ọkọ̀ ọjọ́ tòní láti rí dájú pé gbogbo iṣu tó bá wà láàrin èèyàn àtèèyàn, bóyá mọ̀lẹ́bí ni, kí gbogbo ẹ̀ kó yanjú pátápátá, ìyẹn lè bí kàlàfíà gbalẹ̀ láwùjọ yín. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín tí àbí èyí tí ó kàn yín lénìí. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pa àwọn àṣírí yín mọ́, pàápàá àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí.
aago 5:30 ní ìrọ̀lẹ́ sí aago 6:30 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọlọ cream sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ènìyàn kan tó dàbí mọ̀lẹ́bí ó ṣeé ṣe kí wọ́n disappoint yín lọ́jọ́ tòní tí yẹn sì lè fẹ́ jẹ́ kí nǹkan dàbí ìgbà pé ó ti yín tàbí kí inú fẹ́ bí yín. Ó lè jẹ́ kó ṣe yín bí ìgbà pé kí ẹ fẹ́ wòye sí pé bóyá kẹ́ ò lẹ̀ já wọn kulẹ̀, kẹ́ ò lẹ̀ má bá wọn ṣe mọ́ rárá tàbí kẹ́ ò lẹ̀ wá ọ̀nà láti fi jẹ wọ́n níyà lénìí kò dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ rí dájú pé ẹ ò lẹ̀ ṣàlàyé nǹkan tí irúfẹ́ níbẹ̀ bá ṣe fún wọn, kẹ́ ṣàlàyé fún wọn pé báyìí ló ṣe tó dùn mí káwọn náà lè wòye sí kọ́ lè mọ ibi tó ṣe pé wọ́n ti wà ìtọ́sí yín. Explanation lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ á bí kí ìrẹ́pọ̀ fi wáyé ju kẹ́ wá ní ẹ fẹ́ fi ìyà jẹ wọ́n àwọn ẹ fẹ́ gbé ìgbésẹ̀ kan tó máa lágbára lọ lénìí má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ. Ẹ gbà láfíà láàyè kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní agbára káká máa wà fún yín. Ẹ sì máa wà determine àdàbí ìgbà pé kí ẹ tún nímọ̀ nípa nǹkan tuntun tó máa ràn gbésí ayé yín lọ́wọ́. Ẹ gbìyànjú láti wá àwọn nǹkan tó ṣe pé á bí dàgbàsókè fún gbésí ayé yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn issue tẹ́ ti ń ní láti jọ́ mẹ́ta bóyá lórí ọ̀rọ̀ iṣẹ́ àbọ̀wọ̀ gbésí ayé yín ẹ ò lè tún wòye sí dáadáa lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ lè gbé gbésẹ̀ àbí kẹ́ lè pinnu lórí ọ̀nà tó ṣe pa tọ́ yín sọ́nà táwọn ìgbésí ayé yín lọ́wọ́ ní ọjọ́ tòní. Ẹ wá rí dájú pé ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ fi ìgboyà ṣe ohunkóhun kí ẹ sì gbáradì fún ìyípadà ọ̀tun èyí tó fẹ́ wáyé yìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ṣùgbọ́n kọlọ black jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ tòní látàrí pé kọlọ black náà jẹ́ kọ́lọ̀ tó wà very unlucky fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ó ṣeé ṣe kí ẹ pàdé ọ̀rẹ́ tuntun lọ́jọ́ tòní tó sì jẹ́ pé irúfẹ́ ènìyàn máa jẹ́ ètò máa ràn yín lọ́wọ́ lórí àwọn challenges tẹ́ ẹ fèsì lásìkò yìí. Tẹ́sí máa tètè níwòye sí wípé ẹni tẹ́ ṣalábàápàdé ẹ̀ lénìí olóríire ẹ̀dá ni, ẹni tó ń fẹ́ ire fún yín, ẹni tó gbére wá fún yín ni lénìí ẹ máa tó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó dá yín lórí irú ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ wá rí dájú pé ẹ wà positive, ẹ rí dájú pé fìfí àtọ̀yàyà hàn sí àwọn èèyàn tó gbọ́gbà yín ká, kẹ́ sì ṣe dáadáa sí àwọn ènìyàn pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọlọ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ó ṣeé ṣe ká ìbàlẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wáyé fún yín tàbí kẹ́kọ̀ọ́ wà restless kó dàbí ìgbà pé ẹ máa gbáradì láti rí dájú pé àwọn kan tí ó ṣe kókó fún yín láti gbájúmọ́ àwọn kan tẹ́ ẹ̀ fẹ́ pé kíní ó máa ṣe fún mi sẹ́ lónìí gbogbo nǹkan wọ̀nyí lẹ máa fẹ́ mójútó lọ́jọ́ tòní o. Ẹ má wá ṣe ìròyìn rẹpẹtẹ nípa àwọn nǹkan tó pọ̀ lọ́rùn yín lákòókò yìí. Ọjọ́ tòní tí wá dára púpọ̀ láti fi ilé àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín àti ní pẹ̀lú láti fi ṣàwọn kan tí ó máa mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí kẹ́ rí dájú pé ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ẹ sì rí dájú pé ẹ ní èròǹgbà rere kí ẹ wà positive. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ ìpele eruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 léni ẹ máa wà creative dáadáa. Ẹ máa láǹfààní láti lè lo ẹ̀bùn pàtàkì tọ́lọ́run fún yín láti fi kún iṣẹ́ yín lọ́jọ́ tòní tá sì ràn yín lọ́wọ́. Ẹ gbìyànjú láti ṣiṣẹ́ lórí nǹkan tuntun àti nǹkan tó ṣe é pé tẹ́ bá ṣe àpadà bí ire ńlá fún yín lọ́jọ́ iwájú kẹ́ gbìyànjú láti ṣiṣẹ́ lé lórí. Ṣùgbọ́n ẹ má ṣe ní pé ẹ neglect ìlera ara yín rárá o. Ẹ má lẹ́ẹ̀kan bí ara tí ìlera ara yín pàápàá tẹ́ bá wá ń ṣiṣẹ́ tó ṣe pé iṣẹ́ náà lágbára fẹ́ máa tẹ̀lé lára yín kẹ́ rí dájú pé ẹ kí sára kẹ́ wá kòkó láti sinmi kí ẹ mọ̀ dájú pé tí ẹ bá wà ní ìlera ara pípé ẹ máa lè ṣiṣẹ́ ẹ sì máa lè rí ọrọ̀ jẹ nígbésí ayé yìí léni kẹ́ rí dájú pé ẹ wà determine. Ẹ má jókòó sílé láì ṣe ohunkóhun ó dára kẹ́ jáde lọ láti lọ wá oore. Bẹ́ẹ̀ sì ní kẹ́ rí dájú pé ẹ ṣìkẹ́ ara yín lákòókò tó tọ́ àtàkòkò tó yẹ tẹ́ ń rò pé ẹ nílò rẹ̀. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní ó ṣeé ṣe kí àwọn ẹ̀bùn pàtàkì tuntun kan àbáwọn òye sí tuntun kan kó wá fún yín
tó sì jẹ́ pé ẹ máa tún ní ìgboyà àti ìrètí tó pọ̀ lórí àwọn nǹkan tẹ́ ń ṣe lákòókò yìí. Bẹ́ẹ̀ sì làwọn nǹkan tó dàbí ìṣòro tó ti ń dé bá yín látijọ́ mẹ́ta, ẹ máa láǹfààní láti wá solution sí ní kíákíá lọ́jọ́ tòní lọ́nà tẹ́nìkan kan ò tiẹ̀ lè gbà lérò. Ọjọ́ tòní sì rè maturity tẹ́ bá lò àtọgbọ́n tẹ́ bá lò lọ́jọ́ tòní á jẹ́ tó máa yà àwọn èèyàn lẹ́nu púpọ̀. Ẹ wá tẹpá mọ́ṣẹ́ lénìí kẹrẹ ra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò kẹsì fọgbọ́n àtòyé tọ́lọ́ ń fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Light blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ìgboyà máa wà fún yín, ara yín á sì yá gágá. Lọ́jọ́ tòní ẹ máa nílò láti fi ìgboyà yẹn kóhunkóhun lọ́jọ́ tòní. Kò sí bí nǹkan náà ṣe lè dàbí ìgbà kó le koko tó, ẹ fi ìgboyà kojú rẹ̀, kẹ wá wà smart, kí ẹ gbájúmọ́ ohun tó yẹ kẹ gbájúmọ́, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ ṣe nǹkan yín létòlétò lénìí pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.